Ìwé Oníwàásù orí 12 ẹsẹ̀ ìkíní. Rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ọjọ́ èwe rẹ, nígbà tí ọjọ́ ibi kò tíì dé àti tí ọdún kò tíì súnmọ́ etílé, nígbà tí ìwọ wí pé èmi kò ní inú dídùn nínú wọn. Ẹsẹ̀ ìkejì. Nígbà tí oòrùn tàbí ìmọ́lẹ̀ tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ kò tíì sú òkùnkùn àti tí àwọsánmọ̀ kò tún padà lẹ́yìn òjò. Ẹsẹ̀ ìkẹta. Ní ọjọ́ tí àwọn olùṣọ́ ilé yóò wárìrì àti tí àwọn ọkùnrin alágbára yóò tẹrí wọn ba, àwọn òǹlọ̀ yóò sì dákẹ́ nítorí tí wọn kò tó nǹkan, àti àwọn tí ń wòde lójú fèrèsé yóò sú òkùnkùn. Ẹsẹ̀ ìkẹrin. Tí ilẹ̀kùn yóò sì ṣí ní ìgboro nígbà tí ìró ọlọ yóò rẹlẹ̀ tí yóò sì dìde ní ohùn kíké ẹyẹ àti gbogbo àwọn ọmọbìnrin orin yóò rẹ̀ sílẹ̀. Ẹsẹ̀ ìkarùn-ún. Àti pẹ̀lú tí wọn ó bẹ̀rù ibi tí ó ga, tí ìwárìrì yóò sì wà ní ọ̀nà, àti tí igi álmọ́dì yóò tanná, tí ẹlẹ́ngà yóò sì di ẹ̀rù, tí ìfẹ́ yóò sì sá, nítorí tí ọkùnrin lọ sí ilé rẹ̀ pípẹ́, àwọn asọ̀fọ̀ yóò sì máa yíde káàkiri. Ẹsẹ̀ ìkẹfà. Tàbí kí okùn fàdákà kí ó tó tú, tàbí kí ọpọ́n wúrà kí ó tó fọ́, tàbí kí isà kí ó tó fọ́ níbi ìsun, tàbí kí àyíká kẹ̀kẹ́ kí ó tó kán níbi kànga. Ẹsẹ̀ ìkeje. Nígbà náà ni erùpẹ̀ yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run tí ó fi fúnni. Ẹsẹ̀ ìkẹjọ. Asán nínú asán. Oníwàásù wípé gbogbo rẹ̀ asán ni. Ẹsẹ̀ ìkẹsàn-án. Àti pẹ̀lú nítorí oníwàásù náà gbọ́n, ó sì ń kọ́ àwọn ènìyàn ní ìmọ̀ pẹ̀lú. Nítòótọ́ ó ṣe àkíyèsí dáradára, ó sì wádìí, ó sì fi òwe púpọ̀ lélẹ̀ ní ẹsẹẹsẹ. Ẹsẹ̀ ìkẹwàá. Oníwàásù wádìí àti rí ọ̀rọ̀ dídùn, èyí tí a sì kọ ó ìdúróṣinṣin ní, àní ọ̀rọ̀ òtítọ́. Ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n dàbí ẹ̀gún, àti àwọn olórí àkójọ ọ̀rọ̀ bíi ìṣó tí a kàn, tí à ń fi fúnni láti ọwọ́ olùṣọ́ àgùntàn kan wá. Ẹsẹ̀ ìkejìlá. Àti síwájú láti inú èyí, ọmọ mi, kí o gba ìmọ̀ràn nínú kíkọ́ ìwé púpọ̀, òpin kò sí, àti ìwé kíkà púpọ̀ ní àárẹ̀ ara. Ẹsẹ̀ ìkẹtàlá. Òpin gbogbo ọ̀rọ̀ náà tí a gbọ́ ni pé, bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́, nítorí èyí ni fún gbogbo ènìyàn. Ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí pé Ọlọ́run yóò mú olúkúlùkù iṣẹ́ wá sínú ìdájọ́, àti olúkúlùkù ìkọ̀kọ̀, ìbá ṣe rere ìbá ṣe búburú. Giscom TV, nífẹ̀ẹ́ láti wò ó.